wọ́n ní tólúbàdàn bá wọ níkà ọmọ ẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe. Báyìí ni a ṣe rí aláàfin Ọ̀yọ́ tó nawọ́ sí Olúbàdàn tí Olúbàdàn sì gba ọwọ́ wọn. Ṣùgbọ́n ṣá, ọ̀rọ̀ òkèèrè tí ò bá lékan á dí. Lẹ́yìn gbogbo awuyewuye tó ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọ̀yọ́, ọmọ Ìbàdàn, ọmọ Yorùbá ni wọ́n ti ń ṣe fàmìfà lórí ọ̀rọ̀ yìí wípé Olúbàdàn mọ̀ọ́mọ̀ ṣe é, wípé Olúbàdàn àti Aláàfin Ọ̀yọ́ ò kí ń ṣẹgbẹ́. Gbogbo nǹkan lolúbàdàn fi ju Aláàfin Ọ̀yọ́ lọ. Wọ́n ló lówó ju Aláàfin Ọ̀yọ́ lọ. Ó mọ̀yàn ju Aláàfin Ọ̀yọ́ lọ. Ó ti ṣe gọ́vnà Ọ̀yọ́ state rí. Pàápàá jùlọ, ó tó bí Aláàfin Ọ̀yọ́ lọ́mọ. Pé Aláàfin Ọ̀yọ́ ṣe wá rí tó ń bọ̀ tí ò ní dìde. Àwọn kan ní Aláàfin Ọ̀yọ́ ò ṣe é rí fín, wípé Aláàfin Ọ̀yọ́ olórí ọba ni, ọba tó ń fọba jẹ ni, ọba tó jọba lọ ni, pé kò sí irú kó jẹ́ pọ́ ọmọ àná ló jẹ́ Aláàfin Ọ̀yọ́. Ó yẹ kó Olúbàdàn bọ̀wọ̀ fún, torí nǹkan jù nǹkan lọ. Ṣùgbọ́n lẹ́yìn awuyewuye fàmìfà tó lọ ní orí ayélujára bí àjèrè, tọ́pọ̀lọpọ̀ èèyàn sọ gbogbo èrò ọkàn wọn, tọ́pọ̀lọpọ̀ blogger náà post tí kálukú sọ̀rọ̀, Olúbàdàn wá jáde, wọ́n sọ bọ́rọ̀ náà ṣe jẹ́ o. Olúbàdàn ní pé àwọn ò dídì ṣe nǹkan tí àwọn ṣe, wípé àwọn ò tiẹ̀ mọ̀ pé Aláàfin Ọ̀yọ́ nawọ́ sáwọn, pé táwọn bá mọ̀ pé Aláàfin Ọ̀yọ́ nawọ́ sáwọn, àwọn á gbà á. Wípé kò kí ń ṣe pé bóyá àwọn níjà kankan. Wípé ṣùgbọ́n àwọn oníwèé ìròyìn, àwọn ni wọ́n gé ibi táwọn ti fẹ́ jókòó, tí wọ́n sì fi sí orí ayélujára bí àjèrè. Ṣùgbọ́n ọ̀rọ̀ rí bí wọ́n ṣe wí o, kò sí ìjà láàrin àwọn àti Aláàfin Ọ̀yọ́. Wípé kò bá ìjọmọ kékeré ló jẹ́ Aláàfin Ọ̀yọ́, kì bá sì jágbàlagbà. Kí ló fẹ́ fàjà láàrin àwọn? Ọ̀yọ́ state kan náà yìí làwọn jọ wà, làwọn jọ ń ṣe. Wípé àwọn blogger àtàwọn oníwèé ìròyìn, àwọn ni wọ́n ń gbé oríṣiríṣi kọjá létà. Pé ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, àwọn fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ọmọ Yorùbá wípé kò sí kínníkínní kankan láàrin àwọn méjèèjì. Ibi tá a wá ń lọ rèé o. Pẹ̀lú gbogbo nǹkan tí ọba Ìbàdàn bàbá wa sọ yìí, ṣé ẹ̀yin lérò wípé bẹ́ẹ̀ ló ṣe rí lóòótọ́? Ṣé ẹ lérò pé wọn ò mọ̀ọ́mọ̀ àbí wọ́n mọ̀ọ́mọ̀? Ẹ̀yin náà jájọ wo àwòrán yìí dáadáa. Ṣé ẹ rò pé wọ́n mọ̀ọ́mọ̀ àbí wọn ò mọ̀ọ́mọ̀? Tó bá jẹ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe, ẹ fi sí comment section. Tó bá wá jẹ́ pé wọn ò mọ̀ọ́mọ̀ ṣe, ẹ̀yin náà ẹ fi sí comment section. Ẹ jẹ́ á mọ èrò ọkàn titi yín náà. Ẹ ṣeun. Ẹ like, ẹ comment, ẹ dẹ̀ share fídíò yìí kó lè kan tẹrú tọmọ lára. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Yorùbá Nìkan. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Ilé àtọ̀nà wa ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò ní dàrú o. Sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí yóò kú kọ ní onítọ̀ọ̀dì méjì lọ́dọ̀ ìyá o. Greatest Nigerian students. Ìgbòlẹ̀wà articulate Nigerian students. Greatest Gbogbo. Greatest Gbogbo. God bless you. Thank you for joining us. Gentlemen of the 4th Estate of Rem, we appreciate you. And of course, as we proceed in the recognition. Wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀.
ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí yóò bú kọ ni onítọ̀hún di méjì lọ́dọ̀ ìyá